tọ́ ó ti dójú ẹ̀ báyìí o. Ṣé mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààrẹ Donald Trump ìkìlọ̀ ni wọ́n fi ránṣẹ́ sí ìjọba Nàìjíríà pé kó tètè wá nǹkan ṣe sí bí àwọn agbésùnmọ̀mí òní ṣe ń ṣe àkọlù sí àwọn ọmọlẹ́yìn Kristi. Ṣùgbọ́n ní báyìí o wọ́n ti ní fúnra ara àwọn gangan làwọn bọ̀ wá ṣe iṣẹ́ òun ni, fúnra ara àwọn gangan làwọn bọ̀ wá ṣe àkọlù sí àwọn agbésùnmọ̀mí òní níbikíbi tó bá fi ara sin sí. Ṣé wá rí i pé ó dójú ẹ̀ báyìí? Wọ́n ní àyàfi nǹkan kan ló lè jẹ́ káwọn máa wà, àyàfi tí ìjọba Nàìjíríà bá gbé ìgbésẹ̀ tó lọ́rìn tó bá tè kó ọ̀rọ̀ náà lákòyàwó tó lè ṣe nǹkan tí ó jẹ́ kókó tó lè ṣe nípa ẹ̀ ló lè jẹ́ kí àwọn máa wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ dẹ̀ rí wíwá tí Amẹ́ríkà bá fẹ́ wá sí Nàìjíríà ó lè fa kí wọ́n sanction wa. Tó bá dẹ̀ tó bá fi lè mú kó sanction Nàìjíríà ó máa kó bá wa lọ́pọ̀lọpọ̀. Késekése la rí tẹ́lẹ̀ o, kẹsàkẹsà dé ń bọ̀ yìí o, kí Ọlọ́run má jẹ́ ká rí ni. Torí pé ṣe mọ̀ pé ìjọba US ní agbára tó pọ̀, àwọn ni world president. Tó bá dẹ̀ fi mú kó sanction wa, ẹ ti mọ̀ Nàìjíríà pé so many things tàbá fẹ́ ṣe a máa ń yáwó ṣe é ni. Ó dẹ̀ lè fa kí a lot of country kó withdraw financial aid wọn. Ó lè fa kí wọ́n withdraw owó ìrànwọ́ tó ń ṣe fún wa. America máa withdraw sí ẹ̀, a lot of countries yókù náà máa withdraw sí wọn náà. Ó dẹ̀ lè kó bá wa, ó lè fa ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń sọ pé à ń kígbe pé currency wa wà valueless, ó tún máa wà valueless jù báyẹn lọ. Ẹnì pé náírà ti ń pick up nísìn tí nǹkan yẹn bá fi lè ṣẹlẹ̀. Bọ̀ èròǹgbà tèmi ẹ jẹ́ ká dá sí ẹ̀yin tèmi, ẹ bá mi pín ká ànífọwọ́ náà gbọmọ sí ọwọ́ náà ní ọlọ́gọ́ Ọlọ́run. Ẹ bá mi fi èròǹgbà yín sódà comment section, ẹ like. Èròǹgbà tèmi ni pé ẹjọ́ tó Ọlọ́run àwọn ọ̀rẹ́ first father dákẹ́, àwọn dádì jí ó dákẹ́. Torí táwọn ò sọ̀rọ̀ a ní lọ́pọ̀lọpọ̀ wọn bishop ẹ̀yà gbogbo àwọn bishop kó ló tó dákẹ́, wọn ò sọ̀rọ̀ náà, wọn ò jáde. Ṣẹ́rí amúkùn ẹrù ẹwọ́ òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀ o, tábà wò sàlẹ̀ ọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ bishop lálálá, àwọn evangelist lálálá tó yẹ kó sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀, wọ́n dákẹ́ náà. Tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, iṣẹ́ olùṣọ́ àgùntàn ni kó ṣọ́ àgùntàn ẹ̀, iṣẹ́ olórí ni kó dáàbò àwọn ọmọlẹ́yìn ẹ̀, iṣẹ́ pásítọ̀ ni kó dáàbò àwọn ọmọlẹ́yìn Kristi tí ń kó jẹ́. Kí ló wá dé tí gbóyún wá dákẹ́? Ẹ̀yin evangelist, ẹ̀yin bishop, kò sí pásítọ̀ gidi, kò sí evangelist gidi gan. Olóṣèlú ni yín, because tó bá ṣe olóṣèlú ni kí ló tó wọn sọ̀rọ̀ tí nǹkan báyìí ń ṣẹlẹ̀ tó wọn sọ̀rọ̀. Wọ́n yẹ kó sọ̀rọ̀ tí wọ́n bá ṣe olóṣèlú tó yẹ pé normal wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run bọ́ ṣe pera wọn, wọ́n yẹ kó sọ̀rọ̀ torí iṣẹ́ wọn náà láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ń kó jẹ́ iṣẹ́ wọn nìyẹn. So ara àkóbá tí mo ní ó máa ṣe fún wa ni wípé gbogbo so many countries wọ́n á withdraw owó ìrànwọ́ tó ń ṣe fún wa. Ẹnì mọ̀ pé Nàìjíríà nǹkan tá à ń ṣe jù owó yá gan, owó láǹjẹ́ tá a fi ń ṣe kínní. Bàbá wa President Bola Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan ṣe sí. Kò bàjẹ́ lórí láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀ṣà, kò bàjẹ́ láyé Ọ̀rẹ́gunléèlà, kò ní bàjẹ́ lórí tiyín o lógo Ọlọ́run. Torí ọmọ káàrọ̀ òjìrè ni a lè wòran, a dẹ̀ lè gbàdúrà pé kẹ́ má rí ṣe, a lè gbàdúrà pé kẹ́ má ṣàṣeyọrí, àṣeyọrí la máa gbàdúrà fún yín. Torí kò kí ṣe pé nísìnyí ló ti ń bẹ̀rẹ̀. Bọ̀ èròǹgbà tèmi ni pé torí ọmọlẹ́yìn Kristi ni wọ́n ń pariwo, òótọ́ ni kò sí ló ń bẹ̀ bọ́ sí ṣàkọlẹ̀ sí wọn. Àmọ́ àwọn wọn ṣàkọlẹ̀ sáwọn mùsùlùmí náà, ẹ wo ètò ìṣẹ̀lẹ̀ sókè ọdẹ, àwọn mùsùlùmí pọ̀ ń bẹ tó ṣàkọlẹ̀ sí, àwọn babaláwo pọ̀ ń bẹ, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pọ̀ ń bẹ, àwọn ẹlẹ́sìn Kristi náà wà ń bẹ. Ẹ wọ́n tètè wá nǹkan ṣe sí. Owó wa ta ni kò ní ìtẹ́lẹ̀ tó bá sanction wa kò lè wa pa. Tá bá wò pé ẹ kún wọ́n wá lóòótọ́, èmi fẹ́ kún wọ́n wá lọ́wọ́ lóòótọ́. Àmọ́ tí wọ́n bá fi lè